èyí àwọn gbogbo kan tá ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká record ẹ̀ because o bá record ẹ̀ tó ti lọ post ẹ̀ àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé tó bá gbé dé nugbó wọ́n bá rí pé ti post ẹ̀ pé ti close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà in the process you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà jù ẹ ti close mọ́ wọ́n lè pa wọ́n. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tèmídire The Files Television àti gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re tẹ́ ẹ fẹ́ràn láti máa gbọ́ ètò Karùn-ún-Wí nígbàkigbà pé a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́. Ojúmọ́ ò ní mọ́ kẹ́sẹ̀ má yẹ̀nà, bẹ́ẹ̀ ni ojúmọ́ ò ní mọ́ kẹ́nu má gbóúnjẹ. Ojúmọ́ ò ní mọ́ káwọn ẹyẹ oko má ké ṣío. Lọ́jọ́ tòní ojúmọ́ ire tún mọ́ wa. Ire owó, ire ọmọ, ire àlàáfíà tí í ṣe baálẹ̀ ọrọ̀ òun ló máa jẹ́ tiyín ló máa jẹ́ tèmi. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ máa gbóhùn mi lórí ètò Karùn-ún-Wí, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ bọ́tìnì subscribe. Lẹ́yìn tẹ́ ẹ bá tẹ bọ́tìnì subscribe kẹ́ wá bá wa tẹ bọ́tìnì notification bell. Ìyẹn ni pé nígbàkigbà tá a bá ti létò lórí ìkànnì Tèmídire The Files Television ẹ máa gbọ́ á ta yín lólobó pé ìkànnì Tèmídire The Files Television ti bẹ̀rẹ̀ ètò Karùn-ún-Wí. Àmọ́ kí la fẹ́ rí wí kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò Karùn-ún-Wí. Àwọn ọ̀rọ̀ tó gbẹnu tán ni tó sì máa kọ́ wa lọ́gbọ́n ọ̀nà tá a lè gbà tá a lè máa fi lo ìgbésí ayé wa lọ́nà tó dáa. Àwọn àgbà bọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ pé tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbóhùn lọ sódò kóhùn lọ wẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé ṣìgìdì amọ̀ ni wọ́n fi mọ́ kí wọ́n tó po àwọn nǹkan kan pọ̀ mọ́ àwọn nǹkan kan kó tó di ọ̀sán yìí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí wọ́n ní kó ṣe. Ìyẹn ni Yorùbá fi ń sọ pé kò sí agbára tí ṣìgìdì lè ní tàbí agbára tí ọ̀sán yìí lè ní tó máa gbójúgbóyà tó ní kí wọ́n gbóhùn lọ sí odò ipò òun fẹ́ lọ wẹ̀. Ó túmọ̀ sí pé irú ṣìgìdì bẹ́ẹ̀ ńṣe ló máa tẹ́ lẹ́yìn ọ̀rẹyìn. Ta lòwe yìí ń bá wí? Ìbà Gani Adams ni tí gbogbo wa mọ̀ sí Ìgè Àdùbí, òun ló ń bá wí. Ìdí ni pé bẹ̀rẹ̀ látọdún 2021 títí di àkókò tá a wà yìí kò dẹ̀yìn lẹ́yìn Ìgbòho, ìyẹn ni Sunday Ìgbòho Òòṣà, kò dẹ̀yìn lẹ́yìn ẹ̀, kò dẹ̀yìn lẹ́yìn ọmọ Adéyẹmọ, ẹni tọ́lọ́run yàn pé kó wá ṣojú láti máa dáàbò bo ọmọ Yorùbá lọ́wọ́ Fúlàní. Tẹ́ ẹ bá sọ ìrántí lọ́dún 2021 sí 2022 nígbà tí Yorùbá Nation ṣì ń rèèní, ìyẹn ni pé nígbà tí àwọn èèyàn tí wọ́n ṣì ń fojú sọ́nà fún Yorùbá Nation pé ilẹ̀ Yorùbá fẹ́ dá dúró. Tẹ́ ẹ bá sọ ìrántí pé àwọn ọmọ Gani Adams wọ́n jáde, wọ́n gbé ìwo jáde tí ọmọbìnrin kan tó fẹ́ràn láti máa sọ̀rọ̀ nípa Yorùbá Nation tó sì ṣàtìlẹ́yìn fún Sunday Ìgbòho pé Sunday Ìgbòho nìkan òun ló lè ṣe ló lè bá wa lé àwọn Fúlàní kúrò nínú igbó rìsáàfù wa ní orílẹ̀-èdè Yorùbá níbí. Tẹ́ ẹ bá rántí ẹ rí pé Yorùbá bọ̀ wọ́n ní ohun tá a bá fọ fún fèrè òun ni fèrè ń fọn síta. Nǹkan tí Ìbà Gani Adams nǹkan tó ń sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ òun ni wọ́n ń ṣe jáde ní àkókò yẹn. Yorùbá sì máa ń pa òwe kan pé ìpa tí à ń poṣè a kàn ń pa òṣè lásán ni, ìyẹn ló ń jẹ́ kó ṣe sanra sí i. Ẹ rí mọ̀ wípé gbogbo ṣeniṣeni gbogbo ṣìkàṣìkà kí wọ́n lọ ṣọ́ra lọ́jọ́ tòní nítorí pé ẹ̀san ń bọ̀ wá ké lórí gbogbo wọn.
kí ló wá ṣẹlẹ̀ tírú ọ̀rọ̀ báyìí tó fi ń jáde lọ́jọ́ tòní? Ìbà Gani Adams kò fọwọ́ síbi tọ́wọ́ gbé, ìdí nìyẹn tó fi ń kàbùkù lọ́tùn tó ń kàbùkù lósì, tí gbogbo àwọn èèyàn tó ń rí fín òun tí wọ́n fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Kákú sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Ọ̀yọ́, torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló ń kílèmù yín pé òun jẹ, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ fún un. Ṣùgbọ́n ẹni tán bá fi joyè àwòdì tí ò bá lè gbádìyẹ, kí ló tọ́ sírú ẹni bẹ́ẹ̀? Ohun tó máa dáa jù ni pé kí wọ́n rọrú ẹni bẹ́ẹ̀ lóyè. Nǹkan tó tọ́ sírú ẹni bẹ́ẹ̀ nìyẹn. Ìbà Gani Adams ó jẹ́ni tí ó ń fọ́nu, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà sì ń fọ́nu. Ìdí nìyẹn tán fi láǹfààní láti máa sọ̀rọ̀ kòbákùngbé sí Sunday ọmọ Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho, ẹni tí Ọlọ́run lò láti wá gbà wá sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé. Ṣùgbọ́n àwọn èèyàn ti dá lóhùn, wọ́n ti sọ̀rọ̀ kòbákùngbé sí. Ta ló sọ̀rọ̀ kòbákùngbé sí? Ẹni tó sọ sí gan-an náà ló sọ sí, nítorí pé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní ọdún 2021 sí 2022 wọ́n ti sọ̀rọ̀ kòbákùngbé sí arábìnrin kan tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó dáńtọ́, tó fẹ́ràn láti máa sọ̀rọ̀ nípa Ìgbòho, tó sì fẹ́ràn pé kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan lágbàáyé. Ṣé ẹ rántí gẹ́gẹ́ bí mo sọ lákọ̀ọ́kọ́ pé wọ́n yọ̀wó sí i, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọbìnrin yìí òun ló tún pèdè lórí afẹ́fẹ́ báyìí. Kò sí nǹkan tó ṣe rárá, bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ṣe. Digbí ló wà bí òkúta, bí akọ òkúta, kò sí nǹkan tó ṣe. Elédùmarè tó dá sánmọ̀ àti ilẹ̀ kò sì ní jẹ́ kí nǹkan kan ṣe. Nǹkan ò ní ṣọ́mú ẹ̀, nǹkan ò ní ṣòun fúnra rẹ̀. Ìgbà ọdún kan ni fún un. Òun ló bọ́ta ló wá sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé sí Ìbà Gani Adams. Kí làwọn ọ̀rọ̀ tó sọ? Ẹ máa gbọ́n nínú fọ́rọ̀ tí mo máa fi hàn yín yìí. Ó yá, ẹ jẹ́ ká jọ lọ wo fọ́rọ̀ náà. Ẹ wá wo fídíò, kẹ wá wo confirmation òtítọ́, kẹ wá confirm wípé Mákindé àti Ganiju Ìgè Adams 5 and 6 ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọn ò fẹ́ kí Ìgbòho kó lọ rescue àwọn ọmọ yẹn. Yes, máa bọ̀ wá gbọ́ àṣírí, ẹnu ara ẹ̀ ló fi tú. So Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun, kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is the secret part of intelligence report, kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ní wà ní palace kó máa sọ pé a ti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Ọ̀nà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé yìí, ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn, a ní record ẹ̀. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn Àmúwọ̀dọ̀fin just 3 weeks ago, obìnrin ọgbọ̀n ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn ọgbìn, àwọn adẹ̀wọ̀ tínúra wọn ọ̀dẹ̀ rìkọ́ọ̀dì nígbà tó wọnú rà yìí, nígbà tó ń liberate fún máyẹ̀ tó ń lọ tó rìkọ́ọ̀dì síta. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀, ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo
wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó díjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn àwọn tẹ́ sọ pé wọ́n ti release ní 2 weeks ago òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o ibodò sáádú ẹ̀wọ̀n ní kíkọ́ ṣe dáadọ́ sáádú wà tó ìjìnà síbò tó ibodè sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde o sínú gbogbo ya fọ́tò o record bó ṣe ń gbé jáde a lè máa tọ́ra wa lórí àbólé Yorùbá nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé ètí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe bọ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà bá gbà mo call for state police mo ti call for state police nsìn ó ti lé ní more than 20 something years mo ti call pé kí ìjọba ṣe state police for the structure. Èmi state police yẹn ní National Assembly ṣe báyìí wọ́n ń ṣe bíìlì lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí kí president buwọ́ sí ní president bá di buwọ́ sí kí state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́ ọpọlọ lẹ́yìn fi ń jagun ìdẹ́gbẹ́ gbogbo pé kárí mi àmọ̀tẹ́yìn bá tí OPC bá fẹ́ wọ kó lókè Ògùn àrí kó less than 2 to 3,000 people wọ́ bẹ̀yìn olórí ogun bá fẹ́ jagun mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí Aláàfin mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òkun tí gómìnà Mákindé ò fọwọ́ sí ṣe mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ nìyẹn. ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà wọn ò ní impose coffee against yín àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ní gómìnà wò pé ta ló improve security architecture wẹ̀yì gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀ ẹni yìí mà ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú kíní gbogbo plan ta ní bóyá wọ́n fẹ́ pay ransom ni àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni ọgbọ́n ẹ̀ máa dàrú wọ́n ṣe declare coffee experience ni a ti mọ̀ pé ìjọba á ṣe owó ẹ̀ fún ẹ tó bá collaborate pẹ̀lú torí tó bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé kán resign if an individual organization bá ti ń ṣe iṣẹ́ security kí ló ń gbowó kí ló ń gba location fún kí làwọn sọ́yìn ẹ̀ fún kí ló campaign fún so rival wà láàrin èèyàn àtijọba tó bá collaborate pẹ̀lú o fẹ́ fún yín ní good example tí ẹ̀yọ́ bá jẹ́ landlord nulẹ̀ tó ẹ̀ kò lónìí nulẹ̀ ìwọ ló gba gate man ìwọ ló gba chef ẹnìkan wá ní òun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà fún kò possible báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àwọn ilé ìpèsà oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí gba star mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí mi ò ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè aṣọ rẹ̀ o ò fẹ́ ń lò ló ń dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ẹ̀ mọ́mọ́. ọmọ fúnra wọn lóògùn jẹ́ fúnra wọn ni tí n bá sọ wípé Gani àti Mákindé ń ṣiṣẹ́ papọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò pé àsọdùn ni òun gan fúnra lára á máa wò pé báwo ni gbogbo àwọn information yẹn ṣe ń dọ́wọ́ mi information pọ̀ ńlẹ̀ kí nǹkan má bàjẹ́ lèmi máa ń ṣe ó máa ṣe o. Nínú nǹkan tí Gani sọ nínú fídíò yẹn èwo ni àti ìsọtẹ́ tí ìgbọ̀n bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín á máa rò pé irọ́ ni ká lè mọ̀ wípé Ganiyu Ige Adams ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Mákindé ká ti bẹ̀bẹ̀rẹ̀ ó ní ìgbà tí Ìgbòho wọ inú igbó Old Ọ̀yọ́ Park tó wá súnmọ́ ibi tí àwọn abductor tó ń kó àwọn èèyàn wa látògbómọ̀ṣọ́ tó ń fẹ́ máa súnmọ́ bẹ̀ ó ní Mákindé tètè gbé kọ́fíù jáde kí ló wá tún sọ nítẹ̀síwájú
ó ní nítorí wípé Mákindé Oyo state governor wá wò wípé just commoner person kan ó ń bọ̀ wá outshine òun ní state òun ó fẹ́ wá gboríyìn iṣẹ́ mọ́ òun lọ́wọ́ àbó ògbọ́ lẹ́nu ẹ̀ bóyá kò tútù play kó gbọ́ ṣe ráyè Mákindé ṣe rí bó ṣe ń fi ẹ̀mí àwọn aráàlú tó fi ń tàfàlà a ní kò jọ lúrè ṣe ó dì gbọ́kọ́ lọ́wọ́ olúrè ó dì gbàdá rẹ̀ ọmú kọ́gi láti ìgbà tó ti kó wọn lọ ǹjẹ́ rí ẹni information kankan pàtó báyìí kó jáde látẹnu Mákindé ò ní information kankan kò ní information kankan èyí tí mo kà fún yín tí General Musa sọ báyìí Mákindé ò wà wé kò mọ̀ kankan torí kò bá federal ṣiṣẹ́ papọ̀ ó ń dá ṣiṣẹ́ ní bó ṣe wà yẹn ẹ̀yin Ọ̀yọ́ state ẹ̀ tí mo wí pé ó gọ̀dù lẹ́wà ṣùgbọ́n kéèsì ẹni tẹ̀ bá ṣe yín bó ṣe wà yẹn Mákindé ti dá dúró fún ìjọba rẹ̀ kò forí sí abẹ́ ìjọba bàbá Tinubu kò bá ìjọba bàbá Tinubu ṣe ó ń bá ìjọba bàbá Tinubu yòdì àti Tinubu fúnra lára ẹ̀ tí ó bá wá rí bẹ́ẹ̀ ó ní Mákindé ó rí wípé Ìgbòho fẹ́ outshine ó fẹ́ gba shine ó fẹ́ gba glory pé òun lòun máa release àwọn ọmọ yẹn ó fẹ́ gbà mọ́ òun lára ó wá gbé kọfí jáde òun ló mú tó fi wá gbé fídíò náà jáde kẹ́lẹ́ má mọ̀ Gani ló máa pè é wọ́n jọ ń ṣe mítìn ni wípé ṣé o máa lọ́jú kalẹ̀ tó jẹ́ kó yí bọ̀bọ̀ yẹn kó ṣe kinní kan just the same way tó fi lọ sọ́dọ̀ Aláàfin tó pòkọ ọ̀tẹ̀ tó pò fún bàbá Aláàfin òun náà ló ṣe fún Mákindé ìpè Mákindé Ìgbòho máa gba kinní yẹn mọ́ ẹ lọ́wọ́ wàá rí sí everybody àbádọ́nà Ìgbòho everybody á máa praise kiri òun ló fún Mákindé ní àìdíà yẹn gbogbo àìdíà tí bá wá sọ fún yín wípé gbogbo lẹ́tà tí àwọn terrorist kọ Miyetti Allah ní Ọ̀yọ́ àti everything tí Mákindé sọ nínú fídíò tó release press release ọjọ́ mẹ́ta wàá rí wípé iṣẹ́ ọwọ́ Ganiyu Ige Adams mo dẹ̀ ti sọ nínú fídíò gbogbo ọ̀nà ló fi ń kógun ja Ìgbòho ní ìlú ẹ̀ Gani òun ṣọmọ Ọ̀yọ́ state o Ìgbòho lọmọ Ọ̀yọ́ state o àwọn ọmọ Ọ̀yọ́ wá pé birikoto wọn wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wọ́n wá dúró ti Gani lẹ́yìn àgẹ́sì original ọmọ wọn tó ń promote wọn tó ń gbórúkọ wọn ga àbí Gani jẹ́ Ìgbòho Ọ̀yọ́ Aláàfin tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìjọ wo lẹ́tìrì tó ti jáde tó ní àmì generalismus of Yorùbá land tó wá oríyìn kan tó fi gbé fún Aláàfin of Ọ̀yọ́ àbí Ọ̀yọ́ Aláàfin tẹ́ fi jẹ́ náà náà òun fi ń gba iyì ara ẹ̀ kiri ṣùgbọ́n Ìgbòho ó ń polongo yín torí tí gbogbo èèyàn tí ò mọ ibi tó ń pè ní Ìgbòho tó bá lọ sí orí Google tó bá ń wá ibi tó wà located sí wọ́n á mọ̀ wípé Ọ̀yọ́ state ni ìyẹn lẹ́yìn ọmọ Ọ̀yọ́ wá pé birikoto ẹ dúró sẹ́yìn àjèjì láti pa ọmọ bíbí inú yín èrò yín ó lè bànìyàn ẹ jẹ́ a máa continue back to the matter ó wá ní òun ò kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa kọ́kọ́ wọgbó tó máa ṣe fídíò drone lákọ̀ọ́kọ́ náà Gani ó ti gbọ́rọ̀ ẹ̀ parí o ẹ̀yin lẹ́ pè ní Sunday Ehoro ṣì Sunday Adéyẹmọ Ìgbòho ni ó ti gbórun lójú ẹ o a ti fún ẹ ní fòkúfò tí ń fọ̀fọ̀kúfò torí tó bá padà lọ lísì sí gbogbo fídíò tó ṣe confirmation gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ most especially fídíò mi tí mo ti sọ nípa ẹ bó ṣe ṣiṣẹ́ pẹ̀lú Gani àti nǹkan tó ṣe ń gbógun ti Ìgbòho òun ló ṣe confirm yìí ẹjọ́ kí ló dé tí Ìgbòho ò gbé drone kí ló dé tán show drone ṣebí ìwọ ló dá àwọn boys OPC síta tó ní content creator ni ọmọ ọlọ́mọdé fẹ́ proof fún wa wípé òun ṣe content creator àti wípé gan pàápàá ẹ jẹ́ ká lọ situation tó ń ṣẹlẹ̀ ní Iran lẹ́nu ọjọ́ mẹ́ta yìí US àti Israel wọ́n papọ̀ wọ́n hit Iran gbogbo wa la rí bí wọ́n ṣe send missiles yẹn tó ń lọ àfi pù bí gbogbo àwọn building ní Iran bó ṣe catch fire àwọn ti Iran náà nígbà tó send sí Israel bọ́n ṣe ń lọ báyìí wọ́n kámẹ́rà àbí wo ò rí ni àjẹ́ pé ò kì í wá nǹkan gidi nìyẹn o ó wà lórí Google bí gbogbo nǹkan tó ń send síra wọn bó ṣe ń lọ láwọn pé ó dé ìṣebẹ ní gbọ́dọ̀ wá bí ló ń bọ̀ tí wọ́n bá lo kámẹ́rà báwo ni gbogbo àgbáyé ṣe fẹ́ rí àjẹ́ wípé àsùnfọ́fọ́ní ti fọ́n ní Gani ti sùn nínú ẹ̀mí ó ti sùn nínú ara ṣáàdù ẹ̀ ló ń sọ̀rọ̀ ó ti wà outdated ó ti kó bí ilá ó ti gbó situation tó wà nílẹ̀ ajá àwòyí ló mehoro òwòyí lé ẹjẹ́ apá padà sínú Nàìjíríà wa gangan bí ẹjọ́ ṣé ẹ kì í rí fídíò
tí àwọn sójà wa níbi tí wọ́n ti ṣe tàtàtà ara wọn pẹ̀lú terrorists inú gbó ní northern part of Nigeria tí ìwọ àtẹ̀mí á máa sọ pé so inú Nigeria náà ló ti dojú ogun yìí báyìí ṣé Nigeria náà lélẹ̀ tí wọ́n bá rìkọ́ọ̀dù ẹ̀ tọ́wọ́n bá gbé jáde báwo ni ìwọ àtẹ̀mí ṣe fẹ́ rí. ó tún ní òun táwọn àtàwọn ọmọ òun bá fẹ́ lọ ṣiṣẹ́ àwọn ò kì í kọ́kọ́ ṣe fídíò wípé ẹ̀yin enemy ìjọba ìyá máa ń bọ̀ wá bá yín ìkíní kan máa ṣe kíní kan jẹ́ kí Ìgbòho ṣe bó ṣe ṣe tiẹ̀ kò jẹ́ dandan kó ṣe bí ìwọ ṣe mọ̀ ọ́ ṣe ìwọ tó dẹ̀ ló mọ̀ ọ́ ṣe gbogbo ọmọ kó o tó ajíire òríjìnà ọmọ ọkọ Yorùbá wọn ni kò bọ́ síta kó wá ṣe bó ṣe mọ̀ ọ́ ṣe ṣùgbọ́n ilẹ̀kùn mú ẹ lọ́wọ́ hàn bí ẹ dá bẹ́ẹ̀ èmi dára mo dọ̀bù challenge tó o bá tó Ganiyu Ige Adams èmi yèyé dára kò wé Akéde Oòduà 1 mo challenge ẹ Gani ó yá kó àwọn ọmọ ogun ẹ wọnú igbó lọ láì gbàṣẹ lọ́wọ́ gọ́vnà wọnú igbó lọ ìwọ̀nba tí Ìgbòho ṣe yẹn ó yá try kó lọ ṣe títí ẹ wò mo double challenge ẹ wọ́n gbọ́ ọkùnrin tó ń so rárá fọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ṣe tí Ìgbòho ò bá ṣe àwọn ìwọ̀nba fídíò yẹn ṣe bí ìwà àtàwọn boys ẹ ti sọ fún pé content creator ni irọ́ ló ń pa ó dẹ̀ tún wá fi hàn ká lè mọ̀ pé òun ṣe content creator ó tún ti sọ di ọ̀ràn mọ́ra ẹ lọ́wọ́ káàsà ìlara yìí pọ̀ o kò wá tiẹ̀ jẹ́ kó mọ nǹkan tó yẹ láti sọ àtèyí tí ò yẹ láti sọ mọ́ ó tún ọ̀rọ̀ ẹnu ẹ wá wò sí ju àwọn boys ẹ tó dà sí ìgboro ṣé orílẹ̀ tó sọnù fídíò yìí aṣọ ìyẹ ara ẹ àfìgbà tó mú tó bọ́ mo dẹ̀ rí tó bọ́ aṣọ white ọrùn ara ẹ mo wá rí rẹ́ẹ̀dì lọ́rùn ẹ̀ aṣọ rẹ́ẹ̀dì ló ń wọ̀ kiri kí n jẹ́wọ́ fún ẹ nǹkan tí gbogbo àgbáyé ń rí lára ẹ nìyẹn ìwọ nìkan lórí rẹ pé òun wọ white red òun nìkan ni wọ́n rí lára ẹ nínú ẹ̀mí tó bá try anything pẹ̀lú mi á backfire sórí ẹ ní ọ̀nà méje ní ìlọ́po méje don't try me ó tún tẹ̀síwájú ó lẹ́ni tó bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn á kọ́kọ́ lọ gbàyè lọ́dọ̀ Aláàfin á tún lọ gbàyè lọ́dọ̀ Ọọ̀ni ṣe bó ti lọ sọ́dọ̀ Aláàfin ṣèbá Aláàfin ṣígun fún ẹ ó ṣe bẹ́ẹ̀ ó fi wọ́n gún lágídí bẹ́ẹ̀ ni pé ó gbọ́ nǹkan kan Aláàfin ní Gani àsìkò ti tó kó wọgbó lọ o kò dènà eléyìí ẹjọ́ òfàtàdánù ló ń rò kiri ẹ bá rí ẹ lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni Ìrìṣà tó bá lọ padà wo fídíò yẹn wàá ríra ẹ ó rí pẹ̀sìn lókù tó ń ṣe káàkiri àgbáyé even gan brọ́dà wa tó jókòó tiẹ̀ tó fi sọ̀rọ̀ ọjọ́ ẹ ti sú ìgbà tó lọ sọ́dọ̀ bàbá Ọọ̀ni náà bàbá gan kọ̀dẹ̀ ò ṣáà wí nǹkan tó fẹ́ wí kó máa bá tiẹ̀ lọ ẹ̀tẹ́ lókù tó wá ń tẹ́ káàkiri ayé bó ti ń tẹ́ lọ́wọ́ akọ ló ń tẹ́ lọ́wọ́ abo bó ti ń tẹ́ lọ́wọ́ ọmọdé ló ń tẹ́ lọ́wọ́ àgbà Gani ò tí ì mọ̀ wípé àsìkò ẹ ti tán nílẹ̀ Yorùbá ohun tí gbogbo Yorùbá ń sọ fún ẹ nìyẹn ó tún wá tẹ̀síwájú ó ní nítorí ìgbà tí Ìgbòho fẹ́ wọnú igbó yẹn lọ tó fẹ́ lọ gba oríyìn ìgbà yẹn ni Mákindé gbé kọfí jáde ṣe bó ó ti confam ẹ̀bẹ̀ yẹn ìgbà tó bá wá paríparí ẹ̀ oníṣi Sunday Ìgbòho ọ̀rẹ́ àwọn ètò ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ṣe bí wọn náà ti enjoy the same privilege sẹ́yìn ẹ bá wa pé Ganiyu Ige Adams sórí henceforth lórí ọ̀rọ̀ Ìgbòho o mama gbogbo everything tó gùdù nínú ayé bó bá ṣe ń gbógun tì ló mama minus mi ì dẹ̀ ṣépè fún ẹ o nǹkan tí mo rí fún ẹ nínú ẹ̀mí ni o àwọn tó bá love ẹ kó sọ fẹ́ kó gbẹnu dúró the more tó bá lè kó ẹnu ẹ ní ìjánu lórí ọ̀rọ̀ Ìgbòho kò sí mi jẹ́ kó má gbógun tì í òun ló yìí fi lè lórí nílẹ̀ Yorùbá torí mo ti sọ kíní fún ẹ mo ló máa le débi wípé kó tó bá máa fi lajú bẹ́ẹ̀ tó rò pé o sì lérò lẹ́yìn ìwọ nìkan ló ń dúró kó má wà frustrated kó má di wípé wàá lọ gbé nǹkan jẹ ó dẹ̀ ń ṣán oko yẹn sí àwọn tó bá súnmọ́ ẹ tó bá mọ̀ nǹkan tó máa hẹ́ǹdì ọ̀rọ̀ ẹni mò ń sọ fún ẹ yìí o Ìgbòho ṣe é pa ayé àti ọ̀run dúró tì ní o lè máa ṣe fún àwọn kan kò ti ṣe fáwọn kan lórí Ìgbòho kò lè ṣeé ṣe lọ sọ fún Mákindé pé 1 billion Mákindé ò lè rí nǹkan kan ṣe fún Ìgbòho ó ti try gbogbo ọ̀nà ẹ̀ èyí tó kù láti sìn lọ títí wọ next year tó fi máa kúrò ńbẹ̀ tí ò bá jáwọ́ lórí ọ̀rọ̀ Ìgbòho bẹ́ẹ̀ ó dẹ̀ fẹ́ jásẹ̀ ni kò yé mi ẹni orí dá orí ti dáná ẹ̀yin ọmọ Yorùbá ṣe rí àṣírí ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé Ganiyu Ige Adams àti Mákindé àti àwọn terrorists Ọ̀yọ́ àwọn Miyetti Allah
bó ṣe ṣiṣẹ́ papọ̀ lélẹ̀. Gbogbo Fúlàní tẹrí tó bọ́ síta, Gumi tó bọ́ síta tó ní kán lọ wọ́n ní Ìgbòho àti Fúlàní tó ń ṣe fídíò, Gani ló wà brain behind everything. Fọ́nrán tá a ṣẹ̀ṣẹ̀ wò tán yìí, ẹgbẹ́ àwọn àṣírí Gani Adams tó tú wípé Ìbà Gani Adams ó ní í ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé, pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni, wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ fáwọn Fúlàní ni. Àṣírí ò tú báyìí. Ìwọ tó yẹ kí wọ́n máa pọ́n lé lójú méjèèjì, kí wọ́n máa rá bàbá níwájú ẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ tí Yorùbá ló jẹ́, ìwọ ló wá dẹni ìwọ́lẹ̀ lásánlàsàn, ìwọ ló wá dẹni tí wọ́n fi ń wọ́lẹ̀. Ọmọdé á bú ẹ lénìí, àgbà á bú ẹ lọ́la. Ó wá dẹni yẹ̀yẹ́ láwùjọ ọmọ Yorùbá. Kí ló fà á? Nítorí pé o ò mọṣẹ́ ẹ níṣẹ́. Tó o bá tiẹ̀ mọṣẹ́ ẹ níṣẹ́, wàá dẹ̀ gbẹnu dákẹ́. O ò ní jẹ́ kẹ́nu ẹ máa ṣe bòròbòrò. Ẹnu ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ nínú àwọn fọ́nrán ìtẹ̀wò yẹn. Ta ni kò nímọ̀ yìí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí tàbí nǹkan tí Ṣèyí Mákindé ń sọ jáde lẹ́nu, Ìbà Gani Adams àti Ṣèyí Mákindé ni wọ́n jọ rò ó kí Ṣèyí Mákindé tó máa sọ jáde lẹ́nu. Irú àwọn nǹkan báwọn yòókù díẹ̀ káàtó fẹ́ni tá a bá fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n lóòrùn tó wà lókè ó sì tó aṣọ gbẹ. Ìbà Gani Adams ó lè ṣàtúnṣe kó pe gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá, kó sì pe gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ṣetán láti dáàbò bo gbogbo àwọn ọmọ Yorùbá kúrò lọ́wọ́ Fúlàní, kí wọ́n jọ sọ̀rọ̀ papọ̀ kí nǹkan lè lọ bó ṣe yẹ kó lọ. Iyì tó ti sọnù lára Ìbà Gani Adams, ó dájú pé ó máa padà lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo nǹkan sì máa lọ bó ṣe yẹ kó lọ. Àmọ́ mo fàsìkò yìí sọ fún Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ pé gbogbo ọmọ Yorùbá wà lẹ́yìn ẹ̀, wọ́n ń ṣàdúrà fún ẹ pé ojú ogun tó wà, wàá ṣẹ́gun, wàá kẹ́rù bọ̀ wálé. Iyì tó wà lára ẹ̀ ò ní sọnù, kò ní bàjẹ́ lágbára Elédùà. A ní rí jù báyìí lọ lọ́jọ́ tòní. Ẹ bá mi ká lára, ẹ bá mi kájèrò, ẹ bá mi kí wọn lọ́rọ̀ ògùn àga pé àlàáfíà àjíǹde ara máa jẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin ń wò mí lórí ẹ̀rọ aláǹtagbà, ẹ bá mi pín fọ́nrán yìí káàkiri kó débi tó yẹ kó dé. Ẹ bá mi pín fálára, ẹ bá mi pín fájẹrù, ẹ bá mi pín fọ́nrán ògùn àga kí gbogbo wọn kí wọ́n gbọ́ sétí. Ẹ pín dọ́dọ̀ àwọn ọmọ Ìbà Gani Adams, ẹ pín dọ́dọ̀ Ìbà Gani Adams fúnra rẹ̀ pàápàá, kóhun náà fúnra rẹ̀ kó fetí ara rẹ̀ gbọ́ wínrínwínrín ọ̀rọ̀ èyí tó ń jábọ́ lẹ́nu Yèyé Dára. Ire owó, ire ọmọ, ire àlàáfíà ló máa jẹ́ tìmí àti tiyín. Ó dàbọ̀.